Ẹ káàbọ̀ sí àdúrà òwúrọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti òkè wá fún tòní. Dídúró nínú ìwà mímọ́ fún ìṣẹ́gun nínú ẹ̀mí àti láti darapọ̀ mọ́ ìtẹ́ oore ọ̀fẹ́ Olúwa. Ará àti olùfẹ́ nínú Kristi Jésù, ìwà mímọ́ jẹ́ àṣẹ Olúwa fún gbogbo ọmọ Ọlọ́run àti onígbàgbọ́. Ìwé Pétérù kínní orí kínní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti ẹsẹ̀ kẹrìndínlógún rẹ̀ sọ yáyà wípé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Nítorí a ti kọ ọ́ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí mo jẹ́ mímọ́. Kò sí àní-àní, ìwà mímọ́ a máa fún onígbàgbọ́ ní ìgboyà láti wá síwájú Olúwa. Ìwé orin Dáfídì orí kẹrìnléníogún ẹsẹ̀ kẹta dé ẹsẹ̀ karùn-ún rẹ̀. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó lé ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí ó gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Gbogbo onígbàgbọ́ àti ọmọ Ọlọ́run ni a fún ní ìrírí ìbí tuntun. Ohun gbogbo sì ni a sì sọ di titun nípa ìrírí yìí. Olùfẹ́, ìjọba òkùnkùn kò dunnú sí ìrírí ìṣẹ́gun ọmọ Ọlọ́run. Fún ìdí èyí, wọn a máa wá gbogbo ọ̀nà láti mú ọmọ Ọlọ́run kúrò lójú ọ̀nà ìwà mímọ́, èyí tí ó ṣe pàtàkì nínú ìrìn àjò ìgbàgbọ́. Ìwé Jòhánù kínní orí karùn-ún ẹsẹ̀ kẹrin rẹ̀ wípé nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé, èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé, àní ìgbàgbọ́ wa. Ará, ó ṣe pàtàkì fún gbogbo ọmọ Ọlọ́run láti máa béèrè fún oore ọ̀fẹ́ láti máa rìn nínú ìwà mímọ́, èyí tí a nílò láti wá sí iwájú ìtẹ́ àánú Olúwa. Gẹ́gẹ́ bí a ti rí i kà nínú ìwé Hébérù orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlógún rẹ̀. Nítorí náà, ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kí a lè rí àánú gbà, kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ràn ní lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Lákòótán ará, ìwé Gàláṣíà orí karùn-ún ẹsẹ̀ kẹrìndínlógún rẹ̀ sọ fún wa wípé ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara ṣẹ. Olùfẹ́, ẹ̀ṣẹ̀ a máa mú àkùdé bá àṣẹ wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Bákan náà